Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. A kú àlàjá oṣù tó kọjá, a sì kú oṣù tuntun. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ Ọlọ́run wa fún àánú tí a rí gbà tí ẹ fi pa wá mọ́ láti oṣù kìíní tí ń jẹ́ oṣù Ṣẹrẹ, oṣù Èrèlé, oṣù Ẹrẹ́nà, oṣù Igbe. Ẹ mú wa rí oṣù Èjìdí ní àlàáfíà àti ní ààyè ọkàn. A dúpẹ́ ọ̀pọ̀ òjòrò ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ẹ fi àánú mú wa wà láàyè. Ẹ̀yin ojú tí a fi ń ríran, ẹ̀yin èjìká tí ẹ jẹ́ káṣọ wa ó jábọ́, ẹ̀yin tí ó jẹ́ etí fún wa tí orí wa ò dàpọ̀ lá igi. Ògo ni fún orúkọ yín Ọlọ́run wa, ìgbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ léni tó bá gbé tí ọ̀tún wa wọlé kó má gba tòsí jáde, kó ṣe ọkàn ayé àti ara wa ní rere, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Èní ọjọ́ kìíní oṣù karùn-ún ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé Ọlọ́run lè gbé ẹnìkan sókè. Ọlọ́run lè gbé ẹnìkan sókè. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 13 ẹsẹ̀ 7 àti 8. Orí 13 ẹsẹ̀ 7 àti 8 tí ó kà báyìí pé ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá, ó sì gbé olùpọ́njú sókè láti orí ààtàn wá, kí ó lè mú un jókòó pẹ̀lú àwọn ọmọ aládé, àní pẹ̀lú àwọn ọmọ aládé àwọn ènìyàn rẹ̀. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì kan náà, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95 ẹsẹ̀ 5 títí dé 7 tí ó kà báyìí pé ẹ má ṣe gbé ìwo yín ga, ẹ má ṣe fi ọrùn líle sọ̀rọ̀. Ẹ má ṣe gbé ìwo yín ga, ẹ má ṣe fi ọrùn líle sọ̀rọ̀, nítorí tí ìgbéga kò ti ìlà oòrùn wá, tàbí ní ìwọ̀ oòrùn, tàbí kì í ṣe láti gúúsù wá, ṣùgbọ́n Ọlọ́run ni olùdájọ́. Ó ń sọ ọ̀kan kalẹ̀, ó gbé ẹlòmíràn lékè. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù karùn-ún. Bíbélì kíkà wa tòní sọ gbangba pé Ọlọ́run ni ẹni tí ń gbé ni sókè. Ọlọ́run nìkan ni ẹni tí ó lè gbé ni sókè. Ẹlòmíràn kò lè ṣe o, kódà kì í ṣe àwọn tí à ń pè ní baba ìsàlẹ̀. Jíjàdù fún ipò àti gbígbéga oyè kò já sí pé a gbé ni sókè o. Sọ́ọ̀lù sì ní oyè ọba fún àìmọye ọdún lẹ́yìn tí Ọlọ́run ti kọ̀ ọ́, tí ó ti yan Dáfídì ní ipò rẹ̀. Ìdí nìyí tí ó fi wà ọba Sọ́ọ̀lù fi wà láì ní ìrànlọ́wọ́ níwájú Gòláyátì. Nígbà tí Dáfídì tí ó ti yàn ní ipò rẹ̀ borí òmíràn náà. Nígbà tí o bá ka ìwé Sámúẹ́lì kìíní orí 9 ẹsẹ̀ 7, ìwọ yóò rí láti ibi orin tí àwọn ọmọbìnrin àti àwọn ọmọdé ń kọ pé wọ́n ka Dáfídì sí ju Sọ́ọ̀lù, tí ó tilẹ̀ jẹ́ pé Sọ́ọ̀lù ni wọ́n sì ń wò bí ọba. Nígbà yìí tí ó ti hàn kedere pé Ọlọ́run ni ẹni tí ń gbé ni sókè, ìbéèrè tó kàn nìyí o. Àwọn wo ni Ọlọ́run máa ń sábà yàn fún ìgbéga? Ìwé Sámúẹ́lì kìíní orí 2 ẹsẹ̀ 7 sí 8 wípé Olúwa sọ di tálákà, ó sì sọ di ọlọ́rọ̀, ó rẹ̀ sílẹ̀, ó sì gbé sókè. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá, ó gbé aládé sókè láti orí àkìtàn wá, láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé, láti mú wọn jogún ìtẹ́ ògo, nítorí pé
ọ̀wọ́n ààyè tí Olúwa ní, ó sì ti gbé ayé ka orí wọn. Ọlọ́run lè mú oníbàárà láti orí àkìtàn kó sì bẹ̀rẹ̀ sí ní gbé e sókè títí yóò fi bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọba jẹun. Ọlọ́run lè gbé ẹnìkan sókè. Àdúrà mi fún ọ lónìí ni pé ìgbésókè tìrẹ yóò wá ní kánkán ní orúkọ Jésù. Kò sí ẹni tí ìgbésókè kò lè dé ọ̀dọ̀ rẹ̀ o. Bí ó ti wù kí ó jẹ́ ẹni ilẹ̀ tó, Ọlọ́run sì lè gbé ọ sókè sí ibi gíga tí yóò kọjá òye gbogbo ayé nígbà tí wọ́n bá gbọ́ ìtàn rẹ. Bí o bá fẹ́ kí Ọlọ́run gbé ọ sókè, o gbọ́dọ̀ jẹ́ ẹni tí Ọlọ́run ní ìdánilójú rẹ̀ pé yóò fẹ́ òun nígbà tí ó bá ga. Nígbà tí ó sì mú un kúrò, ó gbé Dáfídì dìde ní ọba fún wọn, ẹni tí ó sì jẹ́rìí pé, mo rí Dáfídì ọmọ Jésè, ẹni bí ọkàn mi, tí yóò ṣe gbogbo ìfẹ́ mi. Ìṣe àwọn Àpọ́stélì orí 13 ẹsẹ̀ 22. Ǹjẹ́ Ọlọ́run lè gbọ́kànlé ọ láti ṣe ìfẹ́ rẹ̀ lẹ́yìn tí ó ti gbé ọ sókè bí? Bí ìdáhùn rẹ bá jẹ́ bẹ́ẹ̀ ni, a jẹ́ pé o ní láti gbáradì fún ìgbésókè àtòkèwá tí a ti ṣètò rẹ̀ sílẹ̀. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ o máa ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà? Ǹjẹ́ o máa ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà? Ǹjẹ́ o máa ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo? Oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo. Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún èmi àti ìwọ ní orúkọ Jésù. Bọ́kọ̀ bá lọ sí òkun tó lọ sí ọ̀sà, á padà sí èbúté. Ibi tí a fi àdàgbà ètò ọ̀run kíkà ti èní rọ̀ sí nìyí. Olúwàbùkọ́lá Ayákútẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ayé ènìyàn rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ní ó ka ọ̀run sí ti èní. Nígbà tí a ó máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.